Àwọn láti wá ṣe ìsúre ìje fún bàbá wa ọba Adéyẹmí Lámídì tí wọ́n so sùn ìwúre tá a wá sùn lónìí yáyé àbá àmúwọlé àṣẹ àbá àmúwọlé àṣẹ kákòdá bàbá wa ewu akébí epo ẹyẹ akébí ẹyẹ o ọmọ ènìyàn afọ̀nbí ọmọ ènìyàn o ẹyẹ ọ̀ràn kò ní pọ̀ nílùú Ọ̀yọ́ o ẹyẹ ọ̀ràn kò ní pọ̀ nílẹ̀ Yorùbá o ẹyẹ ọ̀ràn kò wá ní pọ̀ ní àgbáyé pátápátá o ìjọ abíjọ ayọ̀ abáyọ̀ o ìyáyé ayọ̀ fún wa o ọba mi ìtàtúkọ orí àpèrè tá a fẹ́ oníṣẹ̀ṣe dáadáa tí ò ní wípé títí wa báwo ìyáyé ayọ̀ fún wa o ní àsìkò ọba Lámídì bó ṣe tòrò tẹ́kù ké bí eku tẹ́yẹ ké bí ẹyẹ tọ́mọ ènìyàn pọ̀ bí ọmọ ènìyàn dáboyún bí wẹ́rẹ́ sí àgàn bẹ̀ tí wọ́n ń tọwọ́ àlàbòsùn ìyáyé ayọ̀ fún wa o àsìkò ọba Lámídì ó tòrò fún tọmọdé tàgbàlagbà ọba tí ìyáyé atúnyàn fún wa àsìkò ẹ̀ náà atúndùn fún wa náà. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín abẹ́yẹ dà fún gbogbo ní ilẹ̀ Ọ̀yọ́ ní ilẹ̀ Yorùbá Olúwa gba ọpẹ́ wa Ọlọ́run ọ̀run ọmọ ayé Olúwa gba ìyìn wa a bẹ̀rẹ̀ ètò yìí lórúkọ bàbá lórúkọ ọmọ ní orúkọ tiẹ̀ nínú Olúwa gba ìṣàkóso gbogbo àwọn tẹ́ ó lò Olúwa ló wọlé agbára. Lord, we thank you for this program. Lord, we pray that you will take control and the people, the person that you are going to use to bless us, that you will empower them from heaven to your glory in the mighty name of Jesus. And let all souls here be mightily blessed. In Jesus' mighty name we have prayed. Olúwa bá wa sọ̀rọ̀ rẹ̀ sórí ìfẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Mo kí ẹnìkọ̀ọ̀kan wa, àwa lọ́balọ́ba, àwa ìjòyè, àwa ìlú, ìránṣẹ́ Ọlọ́run káàbọ̀ sínú ètò pàtàkì tí a ń ṣe lónìí. Ní wákàtí kékeré yìí, àrùn mi sí yín. Bàbá wa kábì tí wọ́n ti sùn, ohun tí à ń sọ lónìí wọn ò lè gbọ́ mọ́. Ṣùgbọ́n àwọn tí a wà ní ìkàlẹ̀, àwọn ni a ní gbólóò yìí. Ohun tí ara mi sọ lónìí ni pé ṣe àtúntò ilé rẹ, put your house in order. Wọ́n ti dáwọ́ tó dé ẹ̀ tí ẹ bímọ sí ìkọ̀kọ̀ tí àwọn ilé ò mọ̀, táwọn ọmọ ilé ò mọ̀, kájọ́ tó pé ẹ ṣe àtúntò ilé yín. Ẹ̀yin olóṣèlú ọ́fíìsì tẹ́ wà lọ́wọ́lọ́wọ́ kí ẹ tó parí tẹ̀ náà yín ẹ ṣe àtúntò ọ́fíìsì yẹn. Ohun tí a rán mi sí ọ nínú ètò àdúrà yìí ó nìyẹn pé everyone put your house in order, put your life in order, put your business in order. Àdúrà mi sọ ni pé ní ọjọ́ tí ó parí iṣẹ́ láyé yìí nígbà tá a bá tó sọ́dọ̀ bàbá
ìka àbámọ̀ kò ní gbogbo ẹnu rẹ ó tó di ọjọ́ yẹn tí a ṣe ọlọ́wọ́ iṣẹ́ ohunkóhun tó wà nínú ayé rẹ tí ò ní mú kó má jẹ́ ìjọba ṣe àtúntò wọn tí ilé rẹ tò tí ọ́fíìsì rẹ tò tí ibi iṣẹ́ rẹ tò kó má máa dàbẹ́ ni pé lọ́jọ́ ìdájọ́ wàá ti kàbámọ̀ bọ ẹnu rẹ. This is my message for you and the Lord will bless you as you comply in Jesus' name. Ọlọ́run alágbára àti ipá adúpẹ́ lọ́wọ́ yín fọ́jọ́ òní àwa gbàdúrà ní pàtàkì àti lákànṣe fún ìlú wa Ọ̀yọ́ àti agbègbè rẹ̀ jẹ́ kí àlàáfíà yín ó máa túbọ̀ jọba ìdàgbàsókè kó máa bá wa ètò bàbá láàrin wa má jẹ́ ó jẹ́ ṣíṣẹ̀ tẹ̀lé ní ìlú Ọ̀yọ́ àti agbègbè rẹ̀ ohun gbogbo kó máa tùbà kó máa tùṣe bàbá mo gbàdúrà lórúkọ Jésù Olùgbàlà orígun ìlú yìí mẹ́rẹ̀ẹ̀rin Olúwa ẹ máa jọba ipa Sátánì ẹ bá ní bàjẹ́ agbára èṣù ẹ sọ ọ́ dòfo ètò bàbá má jẹ́ ó jẹ́ ṣíṣẹ̀ tẹ̀lé ní ìlú Ọ̀yọ́ àti agbègbè rẹ̀ àgbàmájò tán níbẹ̀ ilé ìkọ̀ọ̀kan àgbàmájò tán ohun gbogbo mèremère tí mú ìlú tẹ̀síwájú tiwa ní ìlú Ọ̀yọ́ àti agbègbè rẹ̀ Olúwa pèsè rẹ̀ fún wa ní ìlú yìí ká máa lálàáfíà ká máa ní ayọ̀ kí ìṣẹ́gun máa jẹ́ tiwa ọ̀nà gbogbo tó wọ ìlú yìí Olúwa yà sí mímọ́ ilẹ̀ ìlú yìí ò gbúdọ̀ gbà bọ́dẹ̀ ìṣẹ̀dá ìlú yìí ò gbúdọ̀ gbà bọ́dẹ̀ ewu ò gbúdọ̀ wú ìlú yìí ọ̀rọ̀ ìkáwọ́lérí fẹsẹ̀ jálẹ̀ kò gbúdọ̀ ṣẹlẹ̀ ìgbèrò àníkè nílùú yìí ayọ̀ Ọlọ́run á máa bá wa gbé ògo Ọlọ́run á máa farahàn ẹwà Ọlọ́run á máa jọba lẹ́yìn kọ̀ọ̀kan a ó rí ṣe ọ yóò sì tù wá lára lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Ya jama'atal muslimina wal muslimati qulu la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Alhamdulillah. 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 Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. báyìí ní mufti àbí ẹni tí ṣe lásìkò ilẹ̀ Ọ̀yọ́ wọ́n ṣe àdúrà fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم آمين. أدعو فلد الله Alhamdulillah. atọrọ ìkẹ́gẹ́ fún ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. kẹ́nà kárí gbogbo ará alẹ́ ànábì àti gbogbo àwọn sọ̀hábà lápapọ̀ ridwanullahi ta'ala alayhim ajma'in. Àmín. a kí gbogbo tí jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́ látòkè délẹ̀ pẹ̀ẹ́pẹ́ àṣẹyìndé bàbá wa Alhaji Abdulhamid Adéyẹmí Aláàfin Ọlọ́run jẹ́ kí ẹ̀yìn wọn dùn fún wa. Àmín ya Allah. a kí àwọn ìyá wa yaba nínú ilé ẹ̀kọ́ àṣẹyìndé àwọn bàbá wa Ọ̀yọ́mèsì akínyìn pé ẹ̀kọ́ àṣẹyìndé gbogbo ẹ̀yin bàbá wa ọmọ ọba akínyìn àtẹ̀yẹ̀yà wa ọmọ ọba ẹ̀kọ́ àṣẹyìndé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá látòkèèrè akí gbogbo yín Ọlọ́run san gbogbo yín lẹ́san rẹ̀. báyìí ní ìsìn ètò fìdáhùn fún bàbá wa Alhaji Abdulhamid Aláàfin yóò bẹ̀rẹ̀ ní ìwọ̀nba sáré bó tilẹ̀ dá sí pé ẹni àdúrà ni wọ́n kí wọn tó kù láyé wọ́n sì ti àwọn nǹkan rẹ̀ síwájú Ọlọ́run ọba ìwọ̀nba tá a bá ṣe náà bá ti pọ̀ tó yìí náà Ọlọ́run kó mú ládàá rẹ̀ lọ bá wọn. Àmín ya Allah. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadar rasulullah. Ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadar rasulullah.
اللهم صل على محمد وسلم. اللهم صل على محمد وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. إنك لا تجوع فيها ولا تحرم. إن لك ألا تجوع فيها ولا تعرى. وأنك لا تنمو فيها ولا تجعل. وأنك لا تسمو فيها ولا تلحى. ولا يضل ولا يشقى. ومن يضل ولا يشقى. رزق ربك خير وأبقى. ورزق ربك خير وأبقى. وللآخرة خير لك من الأولى. وللآخرة خير لك من الأولى. ولسوف يعطيك ربك فترضى. ولسوف يؤتيك ربك فترضى. يقول له كن فيكون. أن يقول له كن فيكون. اقسمنا من الشك والشرك. اللهم اعصمنا من الشك والشرك والنفاق والجدال. والنفاق والجدال والعوام. وسوء الهوى. لا تدركه الأبصار. يا من لا تدركه الأبصار وهو يدرك الأبصار. وهو يدرك الأبصار واللطيف الخبير. وهو اللطيف الخبير. لا تجعل الظالمين علينا سبيلا. رب لا تجعل الظالمين علينا سبيلا. يعني غالبا غير مغلوب. واجعلنا غالبا غير مغلوبين. وسيكفيكهم الله. وسيكفيكهم الله. وهو السميع العليم. وهو السميع العليم. اللهم رحمتك نرجو. اللهم رحمتك نرجو. لنا شأننا كله. وأصلح لنا شأننا كله. إنك على كل شيء قدير. إنك على كل شيء قدير. اللهم اجبنا إلى القوم الظالمين. اللهم اهدنا على القوم الظالمين. ولا يعود بصوما وهو العلي العظيم. ولا يؤود حفظهما ولا العظيم. كفيناك المستحسنين. إنا قبلناك المستحسنين. الله يعصمك من الناس. والله يعصمك من الناس. وبغيت الذي كفر. وأهلك الذي كفر. اللهم من أرادنا بضر. اللهم من أرادنا بضر واجعل في قلبه شغلا سديدا. واجعل في قلبه شغلا شديدا لا ينسانا. حتى ينفعنا. يجعل الله بعد عسر يسرا. ويجعل الله بعد عسر يسرا. وفوض أمري إلى الله. وأفوض أمري إلى الله. والله أعلم بأعدائكم. والله أعلم بأعدائكم. وكفى بالله وليا. وكفى بالله وليا. وكفى بالله نصيرا. وكفى بالله نصيرا. إني مغلوب فانتصر إني مغلوب فانتصر. إني مغلوب. فانتصر إني مغلوب. بسم الله الرحمن الرحيم. ولا أبدا. ربي رضا ولا تعدى. ربي رضا ولا تعدى. ربي رضا ولا تعدى. دا كل قربة ومجيب دا كل دعوة ومعاذ دا كل شرطة ورجاء طاقة. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرجع البصر وطلع من الفتوح ثم رجع الأخرى قبلتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيها وجعلنا رجوما لشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور فقالوا لمن يصل من الكنز كلما ألقي فيها فوت سأله خزنتها ألم يأتكم نذير؟ قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا من نزل الله من شيء إني ألقي في الله الكبير. وقالوا لو كنا نسمع أو نأكل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم ووجههم به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. bisimilayi mẹ́ta lápapọ̀ bá a ṣe pọ̀ tó yìí bisimilayi mẹ́ta kúrúfọ́ náà mẹ́ta iná
iná azan náà kà tẹ ìyàtọ̀ lẹ́yìn ọlọ́run bá mú ládàá rẹ̀ lọ bẹ́ẹ̀ ni bàbá wa aláàfin Alhaji Abdul Hamid Adéyẹmí bàbá tí ń tara rẹ̀ jáde ń tara rẹ̀ jáde. Bismillahirrahmanirrahim. Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Inna anzalnahu fi lailatul qadr. وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر تحيات لله أزكية لله أطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الحمد لله. Gbogbo